Ẹ káàbọ̀ sórí ìkànnì wa, ẹ farabalẹ̀ fún àdáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa. A máa play fún ẹ̀wọ̀ ẹni ló jáde tán tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ta ní gbogbo ẹ̀lẹ́ máa láǹfààní láti jẹ̀gbádùn lórí ìkànnì wa. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì, ẹ bá wa subscribe, like, comment, share. Ẹ lè máa jẹ́ wá àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi lè tẹ̀lé máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ mi sọ pé fídíò wọn alẹ́ tá a máa play fún àsọpọ̀lọpọ̀ evidence tá a kó wá. Fídíò náà rèé, ẹ̀ka ṣojú abẹ́ kó. Bí èlò kan gbèmí jákèjì pé òun ti rí fẹ́ǹsì àwọn post ẹ̀ birthday gift. Fẹ́ǹsì tá a gbé lọ lánàá. Wọ́n pe ọgá yẹn báyìí, ọmọ ní tíátà yẹn báyìí, wọ́n pè ní Aisha kìíní kan náà máa ń pe gẹ́ yẹn. Òun ló ṣe kìíní láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ ní. Wọ́n ṣe dáadáa bẹ́yìn lẹ́sà burú. Àjọ ṣojú wa ti bẹ̀rẹ̀. I have my evidence. Ṣé orí torchlight yẹn àmọ́jọ́ tán? Èmi á máa tán tèmi báyìí. Ìwọ náà á tán tiẹ̀. Àwa wo torchlight tí bátìrì yẹn máa kú. Mi ò tí ì dé rárá lórí dáadáa tèmi ṣe sọ́gà tiẹ̀. Àtàbúrú tó ń ṣe sẹ́mi padà. Mo tún ránṣẹ́ fẹ́ǹsà kan bíi blue colour báyìí. Tá a gbé lọ lọ́jọ́ yẹn. Ẹ mọ̀ pé mi ò sábà ń wo social media mẹ́ẹ̀. Bí èlò kan gbèmí jákèjì pé òun ti rí fẹ́ǹsà àwọn post ẹ̀ birthday gift. Fẹ́ǹsà tá a gbé lọ lánàá. Wọ́n pe ọgá yẹn báyìí, ọmọ ní tíátà yẹn báyìí, wọ́n pè ní Aisha kìíní kan náà máa ń pe gẹ́ yẹn. Òun ló ṣe kìíní láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ nìbàdàn. Gẹ́ ìyẹn ẹ̀nà gbé fẹ́ǹsà tí mo sọ fún. Ṣé Aisha làwà? Fẹ́ǹsà mi wà lọ́wọ́ ẹ̀ o, tí ó wáyé pé mo ti kówè fún nígbà yẹn máa gbà padà. Èmi ni mo ra fẹ́ǹsà tán gbé fún àwọn ọkọ o. N bá rí yẹn náà ló ṣe ń gàgà báyìí ló post fẹ́ǹsà mi. Mo ní ẹni èmi lára burú. Àní pé èmi lára burú bẹ́ẹ̀ ni àtijọ́ kò sí. Ọmọ ẹ̀ tó ń ta fẹ́ǹsà. Tẹ́ máa ní màá lọ kó fẹ́ǹsà bí ẹni pé ẹni lọ ra ẹ̀pà àti gúgúrú wá. Fóònù tí mo mú dání. Ọ̀gá mi ó gbà more than 10 lọ́wọ́ mi. Fóònù yìí. Olúṣe sí Ìkẹjà. Mo gbà ní fóònù lọ́yẹ̀ mo fẹ́ lè ṣàkóòlù. Tọ́lá ìpè báyìí Olúṣe sínú wa ní kókó wá. Fóòdì. Mi ì láìkí fóònù yìí gbà yẹn. Wọ́n gbà tí mo rà títí tí mo rà fún ẹ̀mí náà bínú pé wà. Ó ṣe pè fún mi náà ni. Wọ́n dẹ̀ ní máa ra fóòdì wá ẹ̀mí náà tẹ̀ máa lọ rà. Mo fi ra fóònù yẹn lọ́dún yẹn lọ. Legacy, à ń retí ẹ lẹ́rọ̀lẹ́, wàá bá mi lákọ̀. We have just started. Tó wá pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tí ì rí nǹkan kan, màá bẹ̀rẹ̀ pẹ̀lú yín gidi gan. I have the time. The only person tó lè stop me ni state chairman. That's the only person can stop me. Màá expose gbogbo aburú tẹ́ ṣe. Pé ẹ pè mí lára burú èèyàn. Màá expose gbogbo aburú yín pátá. Àfi tí n bá mọ̀ tí mi dẹ̀ evidence ẹ lọ́wọ́. Mo ti ń package gbogbo evidence. Gbogbo mọ́tò mi tẹ́ fọ́ ó wà lọ́wọ́ mi. Gbogbo mọ́tò mi tẹ́ sún ó wà lọ́wọ́ mi. Ilé epo mi tẹ́ bàjẹ́ ó wà lọ́wọ́ mi. Ọmọ tẹ́ pa kéèsì ẹ̀ wà nílẹ̀. Gbogbo evidence yín màá bá yín package ẹ̀ pátá. I will not take it minor with you people. I'm ready with you. I have the capacity. Enough is enough. Tí wọn bá lè bá ẹ sọ̀rọ̀, ipe kó shut up your mouth. Ìjọba tó ga ẹ ṣe ó wrong pátápátá. Ohun tó ní láti ṣe ni kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Tó bá ní ṣe mo ṣàbúrú sí olú ọmọ rí mi ṣàbúrú sí. Aburú kan ni mo lè ní mo ṣe. Aburú tí mo dẹ̀ ṣe náà mi lè rí láyé rí aburú. Kí ni nígbà tọ́rọ ẹ dójú ẹ̀ tí mo lọ bá bàbá mi Jagaban, the president of Nigeria, tí mo lọ bá wọn l'Abuja pé bàbá ẹ gbà mí. Ó lọ́mọ ti fẹ́ bà ayé mi jẹ́. Gbogbo mọ́tò mi náà ti fọ́. Wọ́n ti bà ilé epo mi jẹ́ bàbá. Ẹ ṣàánú mi. Tí mo lọ bá bàbá tí bàbá ní ìsìyà wà fọkàn balẹ̀. Màá caution ẹ̀ ń sìn immediately. Bàbá ní kí n máa lọ kí n fọkàn mi balẹ̀ kò sí problem. Mo á kò lọ́dọ̀ bàbá. Àìsí ìdèbí airport tí mo ti máa wọ flight dé Èkó padà. Wọ́n tún ti pè mí pé
pé màmá ẹ pé kí màmá ẹ má wá ṣọ́ọ̀bù mọ́ látọ̀la lọ o wọ́n máa pa o ní ìyá mi ègbé kí ló tún dé. mo níbi tọ́rọ̀ olómọdé yìí ọ̀rọ̀ olúọmọ yìí ṣe sọ fẹ́yàn mọ́ ó ti di pé ọ̀rọ̀ mi ò ṣe é sọ fẹ́yàn Ọlọ́run ni mo lè sọ fún. wọ́n ní màá lọ fẹjọ́ olúọmọ sùn Ọlọ́run bóyá mo lè sọ fábùrú kan ṣe tí mo ṣe fún yẹn mi ì dẹ́ ṣábùrú mo lọ fẹjọ́ ẹ̀sùn Ọlọ́run nígbà tí mo dé Èkó padà mo sọ fún alájà pé má lọ ṣọ́ọ̀bù mọ́ ọ́n fẹ́ pa yín o mo sọ fún ọlọ́pàá mi ẹ̀dúró tí alájà ń lé wọn gbọ́dọ̀ jáde mọ́ wọ́n wà ní complete 3 months wọn jáde mọ́. mo ra tíkẹ́ẹ̀tì mo lọ bá Ọlọ́run ní Kábà mo ní ìwọ Ọlọ́run mi wá torí kankan torí olóòmọ ni mo ń kà wá mi ò mọ̀ bóyá ó pé méjì àbí ó pé méjì ó kú sọ́lọ́run lọ́rùn mo ní tó bá jẹ́ Ọlọ́run wọlé wà láàyè tí ò sẹ́lómi tó ń gba ṣẹlẹ̀ tí ò sẹ́ni tó ń ṣíwọ́ fún tí ò sẹ́ni tó ń Allah mo sọ fún Ọlọ́run mo ní olóòmọ ó pa mí lẹ́kún Ọlọ́run n tó tọ́ sí bá mi ṣe fún ẹ̀ẹ̀kanṣo láyé tí mo sọ̀rọ̀ tó lé ọ̀rọ̀ tí mo mọ̀ pé ẹ̀ẹ̀kanṣo láyé tí mo sọ̀rọ̀ ni mi ìṣàbù sí ẹni dáadáa ni máa ń kódà tí mo bá jí láàárọ̀ tí mo kásùbà tán màá tún bẹ lọ́hùn ọ̀gá wa Ọlọ́run bá mi dúró tì Ọlọ́run bá tọ́ sọ́nà because mo tún rí wáyé pé ẹni ìkọ́ ó dẹ̀ káwọn sọ gbé ẹ̀ ló ń tì í ṣe aburú sí mi lẹ́dẹ̀sì bóyá èmi lára burú bẹ́ẹ̀ ni àjọmọ̀ you have started. mo lọ sí Kábà lọ́jọ́ kan wí mo tàwáfù mo sọ̀rọ̀ pé mo ti pé ó ṣe pé méje tí mo tàwáfù ni àbí òpè méje kò yé mi mọ́. wọ́n á dúró wọ́n á ṣe náfìlà rákà méjì wọ́n á sọ fọlọ́ lẹ́yìn tí mo sọ fọlọ́ tán mo ṣe àtàwáfù méje ó wá pé ṣàtún náfìlà ṣe ibẹ̀ ni mo ti fẹ́ jẹ́ ẹ̀san Ọlọ́run mi ì ṣoògùn mi ì sì gbẹ́rẹ́ rí mi ì ṣoògùn rí mi ì ṣe ọkàn rí bí mo ṣe ṣiṣẹ́ mọ́tò láyé mi tán máa ní èèyàn bọ̀gùn mi ì bọ̀gùn rí Ọlọ́run nìkan ni mo ní Ọlọ́run yẹn tó fún mi púpọ̀. àwọn èèyàn yìí lẹ́nìí tó ń sọ̀rọ̀ fún wa Legacy Alhaji Akeem & Co and others tó ń sọ̀rọ̀ fún ẹ pé ẹni ibi lèmi mò ń ní àwọn lára láàárín èmi àti àtọlọ́run ìnira táwọn fún mi ìwújẹ́ wọlé gba 3/4 ẹ̀. ṣùgbọ́n ṣá kí ni mo ṣe mo gbà fọlọ́run nítorí pé wọ́n rí pé agbára mi ò ká ọgbọ́n mi kọ́ Ọlọ́run nìkan náà ló dìde ìrànlọ́wọ́ sí mi nígbà tí Ọlọ́run náà dé orí bí ogun yẹn ṣe dìde sí mi gọ́ọ̀nà Lagos State gbogbo àwọn bàbá ètò gbogbo àwọn politics leader wọ́n fèsì ẹ̀kú sẹ́ẹ̀ lọ́dámánì ìpadà mahamis gbogbo àwọn ẹ̀gbọ́n mi ṣe Tinubu gbogbo wọn dìde pé lọ́dá padà there's nothing you can do wọ́n á ní kó dá mi padà tán ó wá ní ìwà àfojú mi wọn máa bò ó sọ lẹ́yìn mi náà oníwà fi ojú mi wọn máa bò oníwà gé mi tí gbòǹgbò onímì ní exist inú union mọ́. Alhaji Musiliu Ayinde Akintoye. My name is Alhaji Azeez Abiola aka Tijaba. I'm the one of the state ESCO today. Ẹni tó ní kò ní exist mọ́ ní union láyé tálùkì àmọ́ máa fi dé. Presently, I'm the one of the state ESCO pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àtàwọn aládùúrótì. Ọmọ etí ọgbà lọ mi kí ló jẹ sínú àṣàmà. Mo fi jọ́ tí máa pàdé Ọlọ́run búra fún ẹ. Alhaji Mustapha Adekunle Seko gba wọn ní àlọ́ mi kó tó fi mí sí state ESCO. Kò gba wọn kọ́bọ̀ lọ́wọ́ mi kó tó fi mí sí state ESCO. Àwọn kan tún ṣe, àwọn kan bàjẹ́. Bóyá àwọ̀ Legacy àtọ̀gẹ́ ẹlẹ́jọ́ ń bàjẹ́ ni o. Bóyá wà ní o, àjọ ṣojú wa o. Èmi ò ní fẹ́ kó o gbọ́ kémi lè ráyè máa sọ̀rọ̀. Kọ́ èmi láìkì ọ̀rọ̀ gan. Ọmọ ọ̀rọ̀ ní mímọ̀ ọ̀rọ̀ sọ. Ẹ bá mi bẹ̀ gan lákọlákọ. We have just started. Òun ni ṣẹ́ránà tẹ rí yẹn ló máa ń dè ní. Èní ló máa ń jíwèé ọ̀la. Nígbà yẹn lọ́hùn, alàgbà náà ní kó wá to zóònù mi. Kó wá ṣe kọmitì lọ́dọ̀ mi. Lénìí, èmi lọ́lọ́run ní kí n wà lọ́dọ̀ alàgbà kí n máa tó ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́. Bọ̀ èmi ò fi aburú san aburú.
iṣẹ́ tọ́gá mi rán mi ni mo lọ ṣe ń bẹ̀, mi ṣe nǹkan kan tó ju aburú, mi ìdẹ̀ ní ṣé tí máa fi kú láyé. wọ́n ní zóònù 5 ẹ lọ pín sí 10, zóònù tèmi nìkan pín sí 4. mo pe alàgbà, wọ́n ní alàgbà kí ló dé tó fi ṣe léyìí, ó ní dàrẹ́tìfù, ó ní kódà wọ́n tún wá ẹ̀pù mi ni, ó náà ní branch mi nìkan ní kò fi ṣe zóònù fún mi. nígbà yẹn mo ní 27 units, àwọn alàgbà yọ 25 units kó mbẹ, wọ́n fún mi ní 2 units. èmi náà rèé lẹ́ni o, èmi ọmọ ọjọ́ òun yẹn rèé o, tẹ́ ní kò lè jẹ́ nǹkan kan mọ́ ohun tí mo ti jẹ́ kí n tó dẹ́nu inú ẹ̀ wá ní mi ní jẹ́ mọ́, ṣẹ́yìn lẹ́fẹ́ dá mi dúró. ẹni tọ́lọ́ bá fẹ́ fi hàn lórí ilẹ̀ kò sẹ́ni tó lè panú ẹ̀. ọlọ́run ti fi níwọ̀n, ọlọ́run lọ́ba tó máa ń fìyàn hàn, ọlọ́run lọ́ba tó máa ń fìyàn sípò, òun ló ń yọni nípò, òun lálágbára lórí gbogbo nǹkan, ẹ̀yin ò nágbára ọ̀lẹ́ni. níbo la wà? à ń response yẹ ọ sọ pé ẹni aburú ni mí, ọ̀bàyéjẹ́ ni mí, ìkà ni mí, jẹgúdújẹrá ni mí, bóyá mi ni àbẹ́yìn ká máa bá a lọ wáyé sí i. mi sì lo 2 hours mo sì náà sìkò. ẹ fọ́ fóònù mi, ẹ fọ́ sí 4. lẹ́yìn tí ẹ fọ́ sí 4 tó ń kọ́, ẹ fún àwọn tí zone wà viable ní esco 11, ẹ fẹ́ mi ní 18 esco. ẹni gbogbo ọ̀nà tí wọ́n bá lè gbà, wọ́n á kó gbogbo ayé assassin Lagos State, wọ́n á kó wọn sọ́dọ̀ mi. òkì ló kan lọ, mo tún ń rìn mo yan fada láàrin wọn àrí nǹkan kan ṣe nítorí pé Ọlọ́run wà pẹ̀lú mi. Legacy mi ò ní bú ẹ o, ṣùgbọ́n ṣá ọmọ ọsàn ló máa ń kó kóńkó báyà ẹ̀. ìjọba àná tí Musiliu ṣe kò yẹ kó yẹ máa fàlájì sínú orúkọ ẹ̀, kò deserve àlájì. mo sọ fún last time tí mo sọ̀rọ̀, mo ní ó ní ìdá àti lọ ṣe correction, kó lọ sí Káàbà kó lọ bẹ Ọlọ́run fún àforíjì. má gbàgbé Zuzu o, lọ dá owó Aríbídésí padà fún àwọn ìyàwó ẹ o. mo tún padà síbẹ̀ o, lọ dá owó Aríbídésí fún àwọn ìyàwó ẹ, lọ dá padà fún àwọn ìyàwó ẹ. wọ́n ṣe lébi o, ebi ò pa wọ́n. bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí lọ bèrè, mo fún ọ lóúnjẹ lọ́sọ̀ọ̀sẹ̀. recently mo ṣe fún 1 million fún alọ́tajà, gbogbo àwọn ọmọ ẹ̀ ó wà nílé mi lọ́kàn ṣe wọ́n. ebi ò pa wọ́n, bọ̀ ẹ̀tọ́ wọn ni tó bá lọ fún Ọlọ́run àbí ẹ wọ Zuzu yẹn. nítorí ẹ gba owó lọ́wọ́ ẹ̀ fún lókù, ẹ dá owó ẹ̀ padà fún ẹ. Ànábì sàrà ní tó kú wá kọ́ kú, níta gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ní kíkà bèrè pé ṣókù yìí ta ló jẹ lówó tàbí ta ló jẹ òkú lówó. Zuzu ó jẹ Aríbídésí lówó, lọ san o kọ́lọ́run tó dé sí ẹ o, lọ san owó Aríbídésí padà kọ́lọ́run tó dé sọ́dọ̀ ẹ o. ẹ sọ zone di, ẹ fọ́ zone wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ fọ́ unity wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ da gbogbo ṣẹ́rú, ẹ ṣe bó ṣe wù. ẹ tẹ̀jẹ́ kájọ wò ó, ẹ wo ọ̀dẹ̀ tó ń sọ̀rọ̀, ó ní àwọn kọmitì